ẹ wá gbọ́ tuntun lórí wàhálà tó ń lọ láàrin òṣèré Nollywood Motilola Akinlami àti Kunle Afod. Òṣèré Nollywood Yorùbá yìí Gaji ó ti sọ̀rọ̀ sókè o. Kí ló sọ nípa irú èèyàn tí Kunle Afod jẹ́? Báwo ló ṣe fi àkàwé ìbáṣepọ̀ tiẹ̀ gangan fúnra ẹ̀ pẹ̀lú àwọn obìnrin àti ìyàwó ilé ẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ nípa ohun tó ń lọ láàrin Motilola àti Kunle Afod? Ṣé lóòótọ́ ni pé ẹni tí Kunle Afod bá kọ́ níṣẹ́ fíìmù tí ò bá mọ̀ ẹni náà lè mọ̀ láéláé fàbàdà? Ó lágbára o. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgónú fọ́nrán iṣẹ́ ìrántí wípé Motilola ń gbà yẹn jáde tó sì sọ àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin òun àti Kunle Afod tó lóun ò fẹ́ bá ṣe mọ́ pé àmọ́ Kunle Afod ń blọ́ọ̀kù òun, ó fẹ́ bà kàrí òun jẹ́, kò jẹ́ kóun ríṣẹ́ gbà. Bẹ́ẹ̀ òun náà ló sì ní òun ò fẹ́ bá ṣe mọ́, òun ò sì fẹ́ bá dọ́rẹ̀ẹ́ mọ́. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Kí ni Gaji rí nínú ọ̀rọ̀ yìí tó fi sọ àwọn ìrírí tiẹ̀? Báwo ló ṣe fi ṣe àkàwé ohun tó ń lọ láàrin Motilola àti Kunle Afod? Ẹ̀yin náà ẹ gbọ́ nínú fọ́nrán yìí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Mọ̀ kọ́ sọ pé èèyàn ń gbàwọ ẹ̀gbẹ́. Mo wá ń wùgbà. Àwọn náà máa ń ṣe náà, èèyàn lè níyàn náà ní kọ̀rọ̀ náà. Ní kọ̀rọ̀ yẹn, ó padà dọ̀mọ́. Ó bímọ tẹ̀lé ìyàwó yín. Ó bímọ tẹ̀lé ìyàwó mi. Èmi àti ìyẹn ọlá yẹn ní gbogbo ibi tá a jọ gbé, wọ́n ń bìlì pé ìyàwó mi, wọ́n bìlì pé àbúrò mi, àbọ̀ rẹ̀. Mi ò fọ́nbù o, kò ń ṣọ̀rọ̀ eré o. Ẹni táfọ̀dù bá ti kọ́, tí ò bá ti mọ múvì, kò lè mọ nǹkan kan mọ́. Kẹ́ni máa lọ ta Indomie àtẹ̀yìn wájú lé lọ tó bọ̀. Ó ti wẹ̀, mo ti wẹ̀ ó jẹ́ ká pàdé nídìí ọ̀dà rò bá ti lè jẹ́ kí ẹni tí mò ń fẹ́ tí ó bá ti lè gbà kí n súnmọ́ òun èmi máa ń ronú. Mo ṣáà hate cheating. Láti ara pé mo hate cheating yẹn mo wá jẹ́ ọmọ líle, executive ọmọ líle. Gaji lẹ̀ ń gbọ́ tó ń ṣàlàyé ọ̀rọ̀ nípa àwọn ìbáṣepọ̀ ẹ̀ pẹ̀lú obìnrin àti ìyàwó ẹ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ pọ̀ nínú fọ́nrán yìí o. Ṣẹ́rí pé love olóṣì ni. Meanwhile kò tún ṣe olóṣì. Ṣé mọ̀ wípé bí àmì bá sọ fún mi gbà nǹkan báyìí dẹ̀ ń òun jẹ bóyá àmàlà junction àbí kìlọ̀bọ̀n rẹ̀ àmàlà sky ní Ìbàdàn lóhun òun jẹ mo lè lọ màdẹ́gbè lọ́kàn lábẹ́. Akínọlá ìyá wà lára àwọn tó jẹ́ kí n ní confidence láti lè bóbìnrin sọ lọ́fẹ̀ẹ́ ó padà kóyà jẹ mí. mo ṣáà change bá gbogbo àkínú lè ṣẹlẹ̀ mo ṣáà ń trace ẹ̀ pé nǹkan ọ̀sán kòrò kan ìyàwó mi ṣáà lóhun ṣe mọ́. tó bá yẹ pé òun léèyàn kan tó ti ń fẹ́ ń tà mí ní kó má fẹ́ mi ní kó má fẹ́ but má kó kó lé ọ̀dọ̀ ẹ káwọn èèyàn sì máa rí mi àti ibi tọkọtìyàwó. Lára àwọn tá a dẹ̀ jọ rìnrìn àjò ń gbà bàbá tí wà lára wọn Saheed Balogun. Àwọn Davido tí mọ nǹkan kan mo ń ṣì ń bọ̀ wá bá wọn. Ọkùnrin ò da obìnrin ò da kò sẹ́ni tó dánú gbogbo wa. Àkàntà láti máa manage ara wa ni kò sẹ́ni tí ò ní fọ́tò. Iṣẹ́ ni o ọkùnrin tó bá ní confidence presenter bẹ́ẹ̀ ṣe wà mí tí n bá love yín kò mí pé nítorí pẹ̀tì máa rẹ̀ mo lè sọ fún yín ẹ̀yin lẹ́ máa lẹ́ẹ̀ ṣe irú ẹjẹ́ ń sọ kí má ìdí make up àánú kò lè work náà. Ṣé ẹ fi ipò ó máa wá wà disrespectful fún mi or láti sọ fún mi? Disrespectful báwo? Tí n bá ń fẹ́ yín lójúmọ́ mo lè pè yín bíi kò lè tó 100 náà but actually to be 97 times. Ọlọ́run má jẹ́. So ìgbà tá a ṣáà join movie industry. Gaji lẹ̀ ń gbọ́ tó ń ṣàlàyé ọ̀rọ̀ nípa àwọn ìbáṣepọ̀ ẹ̀ pẹ̀lú obìnrin àti ìyàwó ẹ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ pọ̀ nínú fọ́nrán yìí o. Bọ̀bá Saheed ò kì í lè dúró síbì kan. Wọ́n lè wà ń bí nsìn kan gbakọ̀ àwọn lọ sí Abuja. Oh God ó yẹ kí n ti wà ní Kaduna ọ̀làwọ̀dẹ yẹ kí n ti dé UK o so irú ẹ̀dá bẹ́ẹ̀ ni wọ́n but wọ́n rí i pé irú èmi yìí ní interest nínú movie wọ́n náà ó wá bó bẹ́ẹ̀ mi ṣe ń ṣe yìí mi rò pé ó lè wà òkè pẹ̀lú wọ o because mo rí i pé ìwọ nífẹ̀ẹ́ gangan so kò ń ṣe pé àánú nífẹ̀ẹ́ but ó mọ̀ ọ̀nà tí wàá pọ̀ jẹ́ kí n introduce ẹ̀ sí pàdé mi kan Kunle Afod so but ìgbà tó ń sọ ńgbà yẹn náà àmì ò gbàbẹ lọ ní gbọ́dọ̀ Kunle Afod yẹn lọ ó ní máa nǹkan tó ń pè ní ọba nínú estate ọ̀bíntín ẹ máa mọ̀. Ọba. You get what I'm saying? Ọ̀bíntín onímàmá. Ìpájà Palace Hotel then so ibẹ̀ ṣáà ni a tún lọ. A lọ bẹ̀ àtàtúnṣe gbogbo ẹ̀ náà mọ́ra wọn Àtílà Black Dog Prince Adéyẹmọ aṣàkóra àjọ àwọn Saudi òun gbà yẹn so aṣáàdúpẹ́ lọ́lọ́run but at the end of the day ibẹ̀ náà ò sì tẹ́ wa lọ́rùn náà. Wọ́n padà sọ́dọ̀ Mr. Kunle Afod ibẹ̀ gangan láti wá mọ nǹkan tó ń jẹ́ tíátà
mi ò fọ́nbù o kò ń ṣọ̀rọ̀ eré o ẹni táfọ̀dù bá ti kọ́ tí ò bá ti mọ múvì kò lè mọ nǹkan kan mọ́ kẹ́ni máa lọ ta indomie àtẹ̀yìn wájú lé wọn tó ẹ kó sọ pé àwọn mo fẹ́ kọ́ múvì o wà lọ́dọ̀ Kunle Afod tó o bá ti gẹ̀ẹ́tì ẹ̀ ráìtì ń bẹ̀ gbàgbé nítorí pé Afod fi àyè lẹ̀ gan Afod fàyè lẹ̀ omi ìlè ọ̀gá mi ni ó fàyè lẹ̀ ó máa kọ́ yín tinú tẹ̀yìn dẹ́gbẹ́ táfọ̀dù bá ń direct lọ́wọ́ bóyá wọ́n á jáde lọ àbọ̀nkàn receive call tẹ bá dúró àbọ̀ kí ló dé tẹ̀ ṣe yà sí yẹn kí n tó dé àná àwọn òkú kẹ́ẹ̀dẹ́ kí ni reason tẹ̀ ṣe gbà dúró pé kí n dé kí ni reason ó kẹ́ kàn má jìn pé mo ṣe lọ ẹ̀ tí n bá kú ó kẹ́ ẹ máa dáṣẹ́ oníṣẹ́ dúró so ẹ jẹ́ kọ́pọlọ yín máa open tá a bá ń ṣe screenplay ní kẹ́ wá wo Afod wọ́n lè kó bí àwọn ọmọọṣẹ́ wọn bí 10-15 jọ máa wá sọ concept lóyá ẹ jẹ́ ká máa tó ṣẹ́yìn lọ àbí káwọn náà kàn sọ pé yá ẹ máa mú story wá fúnra yín ọ̀yà kí ni wọ́n fẹ́ sọ nǹkan báyìí nígbà ọ̀dẹ̀ wò kò lọ́pọlọ rárá lọ bó ṣe sọ̀rọ̀ so ìwọ gan tó bá fẹ́ sọ next o gbọ́dọ̀ tètè open brain ẹ̀ because Afod like ẹni tó ní brain tó dẹ̀ máa ronú fast so Afod like ẹ̀ so ibẹ̀ láti kọ́ gbogbo dèdè náà tàdé dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àbà wọn lójú jẹ́ àwa náà dẹ̀ bá lójú jẹ́ àdẹ̀ borúkọ fámìlì wa jẹ́ so wà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ ṣé. kò tọ́pẹ́. So at what point ni ẹ ti wá lọ marry ó ti wá di pé ìyàwó yín wá lọ ẹ wá marry mọ́ ẹ mọ̀ pé lórí talk to be mostly a máa ń rí àwọn obìnrin tó máa ń sọ story wọn àbọ̀ àkí sábà rí ọkùnrin a máa encourage àwọn ọkùnrin tí ilé wọn náà ń dùn kán wá kán ṣàlàyé fún wa bọ́n ṣe tó àwọn tí ó bá dẹ̀ jẹ́ pé dàkejì náà ni kán wá because àwọn obìnrin ló máa ń sọ títí wọn ó dàbẹ̀ nípa ti wà ní society tí a kì í gbà a kì í rí bíi pé ó yẹ kọkùnrin sọ̀rọ̀ àbí torí pé àwọn ọkùnrin máa ń jẹ̀bi most of the time ló ṣe máa ń dákẹ́ ni but èmi máa ń rí bí ẹni pé ẹni tí ó bá wá tó bá sọ pé nǹkan báyìí lójú mi rí o bóyá society máa ń jẹ́ kán fìbí ẹni pé wọ́n weak ni wọ́n ṣe kí n sọ kí ló ṣẹlẹ̀ sẹ́yìn. ìgbà tí a máa marry a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti ń bá àwọn ìrìn àjò kan bọ̀ àwọn ń dájí ìrìn àjò that is to say àti láwọn miscellaneous love níta that is to say àti láwọn kan náà ta ṣe ń wò pé girlfriend mi nìyẹn. Gaji lẹ̀ ń gbọ́ tó ń ṣàlàyé ọ̀rọ̀ nípa àwọn ìbáṣepọ̀ ẹ̀ pẹ̀lú obìnrin àti ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú fọ́nrán yìí o. so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni náà wá sí ó fẹ́ jọ ẹ̀ wá ń gbà yẹn ni. ìgbà tó dẹ̀ dé ìrìnàjò ṣàbẹ̀rẹ̀ bákan mo láìkẹ́ mi náà meanwhile mo lẹ́ni tí mò ń fẹ́ ń gbà yẹn tí mo dẹ̀ believe pé òun ni mo fẹ́ fẹ́ ṣùgbọ́n ó wà ní school níjẹ̀bú password ló wà ń gbà yẹn tó ní ọdẹ máa ń lọ wò nǹkan lè máa dárúkọ ni ọ̀sán ti má rí báyìí àdẹ̀mọ nǹkan tán bọ́kọ wọn sọ kó má lọ di pé ṣe bí wọ́n sọ wípé kò rí bẹ́ẹ̀ ń gbà yẹn because of pé ò sọ bẹ́ẹ̀ páàkì ẹrù ẹ but à ní sọ so èmi ti wá wá ẹgà pé ó dẹ̀ yẹ kí n ti bímọ náà náà wà tóní meanwhile gbogbo mo ṣe ni mo yẹ kí n ti bímọ ẹ náà dáàdì mi jẹ́ nǹkan tó burú o màámi náà dẹ̀ jẹ́ nǹkan tó burú so ní èjì tí mo ń sọ náà bóyá bíi 27-28 ó yẹ kí n bímọ náà kí ni ìgbélé náà náà ti ń rò òun láìkí gẹ̀yìn táwọn èèyàn gan mọ̀ tóun náà dẹ̀ máa ń fi mí proud as at then bókọ̀ máa ń fi mí proud ẹ lásán ọmọ ni ó jẹ́ kí n love ẹ gan mo dẹ̀ pé wà babe alpha kí ló ń ṣẹlẹ̀ owó rẹ̀ jẹ́ ká bímọ àìrọ̀ òun lè ti bímọ báyìí náà òun ṣe ń kàwé lọ́wọ́ náà tó ń bá kàwé tán òun ṣe máa lọ serve ẹni tó ń bá serve tán kóun tó ríṣẹ́ kóun tó ṣe. sorry ẹ má bínú kí ni éèjì ń gbà yín tí ọmọ fi. 28 ọkùnrin ọmọdé ẹ̀wọ̀ àwa ló. nítorí pé ìgbà yẹn kò sí ṣẹ́rí kọ́lọ́ nǹkan ṣàánú èèyàn ni àṣà ti ìgbà tí mò ń sọ yìí I'm okay.
kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí Gaji sọ nípa ìbáṣepọ̀ ẹ̀ àti àwọn obìnrin lóríṣiríṣi àti ìyàwó ilé ẹ̀ gangan tẹ́lẹ̀. Ó lójú ọkùnrin tó máa jáde láti máa sọ nǹkan tó dáa nípa ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ ó lágbára. Kí lẹ rò pé ó fà á gan tí arábìnrin náà tó jẹ́ ìyàwó Gaji tí kò ṣe dúró? Kí lè ròyìn lórí gbogbo èyí tí Gaji sọ yìí? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.